kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá akígbọ́ olóòfẹ́ wa káàkiri àgbàlá yìí pé wo ní fọ́ ti tẹ́bí wo ní ti láṣẹ lọ́wọ́ Olódùmarè láṣẹ lọ́wọ́ Ifá. Fọ́nrán kan ni mo rí fídíò yẹn ti ń lọ online, wọ́n ní ẹgbẹ́ Central Mosque Ọjà'ba wọ́n ń ṣe ọdún ìṣẹ̀ṣe ń bẹ̀. ẹ lè mọ̀ pé àwọn fídíò kan ti wá nípa àwọn ọmọ tí wọ́n lọ sí gbájú Gbádébọ̀ tí wọ́n sọ wípé wọ́n ń bọ òkè lọ ni, wọ́n ń bọ kíní kan lọ ni, wọ́n ń ṣe bọ́n lọ ni. Fọ́nrán kan náà wà táwọn obìnrin yẹn tí àwọn ìyá yẹn ń jó báyẹn, ibẹ̀ yẹn súnmọ́ Central Mosque tí wọ́n ṣe láwọn náà sọdún ìṣẹ̀ṣe tiwọn. mo wá rí Yahya Gambari ó wá sọ online, ó wá ń sọ̀rọ̀ nípa ọdún tí wọ́n ń ṣe yẹn. ó ń jẹ́ ká mọ̀ pé ibi tí wọ́n ti ṣọdún yẹn kìí ṣe ẹgbẹ́ Palace ṣùgbọ́n Ìlọrin náà ni. tẹ́bàdé gbàgbé àwọn ọmọ tí wọ́n kó àwọn ọmọ tó wájú Gbádébọ̀ tí wọ́n sọ pé wọ́n ń ṣẹbọ ní Ìlọrin, àwọn ọmọ yẹn náà báyìí àwọn Ògo Ìlọrin, àwọn Tẹ́mí àránṣẹ́ kiri wọ́n ti padà lọ gbá àwọn ọmọ yẹn náà. wọ́n á dìtì táwọn ọmọ yẹn ó sọ sí wọn lẹ́nu, gbogbo táwọn ọmọ yẹn sọ wọ́n ní wọ́n mọ kó jẹ. ẹ̀yẹ́kọ́ plẹ̀tì Yahya Gambari, ẹ̀yẹ́kọ́ plẹ̀tì Yahya Gambari kẹgbọ́n tí dídì ní rẹ̀ wí. ìwé àwọn bàbá yà àtijọ́ ni àwọn èèyàn sẹ́ni fídíò yìí sí ni wípé ṣèbí ẹ sọ pé wọn bí wọn dá kí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe ńlọrin, ṣèbí ẹ sọ wípé wọn bí wọn re kí wọ́n ṣe òòṣà ńlọrin, ṣèbí ẹgbẹ́ Central Mosque ni wọ́n ti ń ṣe ọdún ìṣẹ̀ṣe, wọ́n ti ń ṣe ọdún òòṣà yẹn. àkọ́kọ́ ni pé kò kí ń ṣe ẹgbẹ́ Central Mosque Ìlọrin o, kò kí ń ṣe ẹgbẹ́ Central Mosque Ìlọrin, ó jìnnà sí Central Mosque Ìlọrin. ibi tí wọ́n ti ń ṣe ọdún yẹn ọlá pé kíní sóró tó wọ́n wà lókè níbi òkè Central Mosque Ìlọrin yẹn, kíní yẹn gùn ọ̀pọ̀lọpọ̀ ibi ni wàá wà lára Ìlọrin tí wọ́n dẹ̀ máa rí kíní sóró yẹn. sẹ́ni pọ́nìyàn ni bàbá Yahya Gambari yìí. báwo tí mo ti pause fídíò yìí, Central Mosque tí wọ́n là ń wò lọ́hùn yẹn, ẹ̀yin máa claim pé kò ṣẹlẹ́bọ lọ ni, wọn ò sọdún ẹbọ kankan lọ ni. àwọn ìyá ìlú kòkó yìí ni wọ́n sì ṣẹ̀ṣe wọn, ìṣẹ̀ṣe náà ṣe yìí, ẹbọ ni wọ́n ṣe yìí. kí náà pè ṣẹ̀ṣe bí ọ̀pọ̀lọpọ̀ yín gan mọ̀ ẹ̀mọ́ tán pè ṣẹ̀ṣe. ṣẹ̀ṣe ni táwọn bàbá kan ti ń ṣe, táwọn bàbá kan ti ń ṣe tipẹ́tipẹ́tipẹ́ tí kò sì wá parẹ́ dì sìn, táwọn tí ẹ̀yin ọmọ sìn tẹ́ẹ̀sì rí parẹ́, òun tán pè ṣẹ̀ṣe nìyẹn. ó wá sọ wípé tẹ́ bá wo bí mo pause fídíò yìí, ẹni tó bá rí fọ́tò yẹn dáadáa, ó wá sọ wípé ibi tí àwọn yẹn ti ń ṣẹ̀ṣe ikú jẹ́ Central Mosque, ipe tó yẹ pé kò síbi téèyàn bá wà ní agbègbè Ìlọrin téèyàn ní orí Central Mosque mú gùn. tó bá wà lẹ́yìn ẹ̀kọ́ ni ó lè rí Central Mosque, ó lè rí orí Central Mosque láíláí tó bá wà lẹ́yìn ẹ̀kọ́ ni kí ní jágbègbè lọ ni. ibi táwọn ìyá ìwà tó ti ń sọdún ṣẹ̀ṣe yìí, tó ti ń ṣẹbọ yìí, kò tó kìlómítà kan Central Mosque. òun là ń wo orí Central Mosque yẹn, even kò tó half kilometre tí Central Mosque táwọn ìyá yìí ti ṣe yìí. nígbà tí àwọn ọmọ kan wá lọ síwájú Gbádébọ̀ tí wọ́n sọ wípé wọ́n ń ṣẹbọ́n lọ ni, wọ́n ṣe gbá kan lọ ni, tẹ́lẹ̀ bá wọn tẹ́yìn alẹ̀ mọ́ wọn. àwọn ìyá ilé tí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe wọn tán ru gbá tán ru òrù yìí nínú Ìlọrin gangan nítòsí mọ́ṣáláṣí tó tẹ̀lé gbá wọn kẹ́ mọ́ lù wọn. gbogbo yín Ìlọrin gan ẹlẹ́bọ nìyí, ìwọ fúnra rẹ tó ń sọ̀rọ̀ fúnra rẹ ẹlẹ́bọ ni ọ́. nígbò bá ṣe fídíò 10 minutes tó 5 minutes sọ̀rọ̀ tó ìṣẹ́jú wà ní yòókù polówó ẹbọ, yóò àgbéwò jáde ìwé àwọn bàbá ni o, ẹ̀yà rí pé o ti pẹ́ ẹ bá mi rò ògùn typhoid, ògùn diabetes. ìwọ fún rẹ ó polówó ẹ̀sìn díẹ̀, ó polówó ẹbọ púpọ̀ ni. táìmù tó fi polówó ẹbọ ó ju táìmù tó fi polówó ẹ̀sìn lọ. kí là ń pè ní ṣẹ̀ṣe náà? ṣe bí táwọn bàbá ti ṣe náà ni, táwọn náà tó wọn tún ṣe táyà kó parí là ń pè ní ṣẹ̀ṣe. àbí Yorùbá yẹn ti pọ̀ jù létí yín, wá fẹ́ mọ́ claim pé ibi kò kí ń ṣe ní Ìlọrin. ẹni tó bá rí bí dáadáa, tó bá rí gbogbo Central Mosque yẹn, ṣé òní rí pé tòsí Central Mosque níbẹ̀ yẹn ni, ibi tí ẹ̀wọ̀n yẹn tòsí Central Mosque ni, torí àwọn kìnìún orí Central Mosque yẹn yọ tòsí Central Mosque ni, inú Ìlọrin dẹ̀ ni. ẹ ṣe lọ bá àwọn ìyá yìí kẹ́ ẹ jẹ gbà sí wọn kẹ́ ẹ mọ tú wọn ká ipò wọn sọdún ìṣẹ̀ṣe lọ ni. ẹ̀yin náà mọ̀ kó wọn sọdún ìṣẹ̀ṣe lọ ni, ṣùgbọ́n ẹ̀fẹ̀ kó publicize kí gbayé mọ̀ ẹ̀fẹ̀ kó wọn fojú ìlú tó mọ̀ òwúrú yín. ìlú ló sì dọ̀tí jù, ìlú ẹranko sẹ́ranko ni, kò sí wá àpàjẹ́ kan tí wọ́n ń wù nílẹ̀ yìí tí èsì pé Ìlọrin ló ti pọ̀ jù. ẹ jẹ́ n bọ̀ síwájú. ṣe kí ni ẹ kí ṣe pé bóyá ẹgbẹ́ Central Mosque gangan ni wọ́n ti ń ṣe, ṣùgbọ́n ní àwọn tí wọ́n ń ṣe ọdún yẹn kọ́ṣọ̀ wọn ni wọ́n ń ṣe, kò kí ń ṣe ẹ̀sìn. àwọn fámìlì yẹn, àwọn fámìlì Ọládẹrin tó líìkì máa Àfọ̀njá, ṣóyé yín, tó líìkì máa Àfọ̀njá.
ṣẹ́gbọ́n tó sọ ó ní tó ṣe yẹn ní culture wọn ni wọ́n ṣe kò kí ń ṣe ẹ̀sìn ó láwọn tó ṣe yẹn làwọn family Ọládẹni tó ń jẹ́ àwọn Ọládẹni yẹn ló jẹ́ bíi àwọn Ọládẹni ló jẹ́ bíi ara family Àfàjà ní Ọládẹni náà ara àwọn sẹ́ẹ̀tì family Àfàjà ní Ọládẹni tó sọ yẹn náà ó sọ pé culture wọn ni wọ́n ń ṣe wọn ò kì í ṣẹ̀sìn ẹ̀sìn Islam yìí tẹ̀yìn ṣe culture ta ni ṣebí culture àwọn kan náà ni ẹ̀sìn Islam tó ń ṣe ṣebí culture àwọn kan náà ni culture wọn tẹ̀yìn pé ní Islam yẹn ó lẹ́yìn fi ń ṣẹ̀sìn àtàkùn kíní tí wọ́n ṣe tẹ́kọ̀ nítumọ̀ kí náà ṣe fún ẹ sáà mọ ìgbà tẹ́tì àtàkì wọn pípọ́n mọ́ ṣe tẹ́kọ̀ nítumọ̀ tẹ́kọ̀ ìbá ṣẹ̀sìn kí náà ṣe fún bọ̀ wọ́n mọ̀ pé àwọn ògbúdọ̀ mọ́ ṣe ní tọ́wá jẹ́ pé dandan ó ti mọ̀ pé ògbúdọ̀ mọ́ ṣe ti dẹ̀sìn ó ní culture tiwọn ni kí ni ti Lárúbáwá tẹ̀yìn ṣe culture Lárúbáwá kọ́ ni gbogbo tó wà ní Islam tẹ́ mú wá kò sí tuntun bẹ́ẹ̀ Kaaba lẹ́ celebrate Kaaba ta celebrate wọ́n ní Ibrahim kan ló kọ́ Kaaba ti gbóyìn lọ́yìn káwọn ní Ibrahim kan ló kọ́ gbogbo orúkọ tẹ̀ ń jẹ́ kìí ṣe Muhammad ló mú wá gbogbo lifestyle yín ní Saudi Arabia kò sí ètí Muhammad mú wá bẹ́ẹ̀ gbogbo culture Saudi lẹ́yìn náà ń ṣe tó o lẹ́yìn pé lẹ́sìn tí o bá tẹ̀yìn bá lè pe culture Saudi Arabia lẹ́sìn dájúdájú tàwọn lè nẹ́sìn ni àbí táwọn culture Saudi Arabia gbogbo tí Muhammad sọ yẹn àbí táwọn ní sẹ́sìn lóko ìwádìí pé culture wọn ṣe wọn ò sẹ́sìn tẹ́ ẹ bá ti fẹ́ délẹ̀ Yorùbá náà lẹ́mọ̀ mú culture lẹ́mọ̀ mú jáde nínú ẹ̀sìn ilẹ̀ Yorùbá lẹ́sìn mú jáde bọ̀ ẹ̀ ní lọ sínú ilẹ̀ Yorùbá Lárúbáwá kẹ́ ẹ separate culture wọn àtẹ̀sìn wọn wọn ni àṣà yàtọ̀ sẹ̀sìn o ẹ̀sìn yàtọ̀ sàṣà o bọ̀ níwájú Lárúbáwá nílẹ̀ Lárúbáwá nígbà tẹ́yìn fẹ́ gba gbogbo nǹkan lọ́wọ́ wọn ẹ gba gbogbo ẹ̀ papọ̀ ẹ̀yin ẹ separate Lárúbáwá separate àṣà àtẹ̀sìn wọn bọ̀tá adélẹ̀ Yorùbá ẹ àmọ́ pé ẹ̀ culture lélẹ̀ fi culture Yorùbá lẹ̀ àbí ẹni kó bá wọn sí ni fẹ̀sìn Yorùbá lẹ̀ nítorí ajẹ́ pé o gbúdọ̀ mọ́ ṣe tẹ́lẹ̀ tó o bá ṣe o ò ní gẹ́tì ara ẹ̀ o ti dẹ̀sìn àwọn ìyá ìyẹ́mọ̀ ẹ ti dúkòkò mọ́ wọn ò gbúdọ̀ mọ́ ṣe ni tó ní táwọn ò bá ṣe ó ṣe é ṣe kí n kò sàwọn lẹ́yìn ẹ̀ wọ́n pe culture wọn ṣe ó yàtọ̀ sẹ́sìn o bọ̀ nínú Islam culture ti Islam yàtọ̀ sẹ́sìn ojú kan méjì wa bọ̀tá ìdílé Yorùbá ẹ̀ kùn sí ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tí scope gbogbo wa wọ́n ti fi ìwé parọ́ fún gbogbo wa lọ àdílé àbá wa mọ̀ pé eléyìí culture ni o kì í sẹ́sìn tẹ̀tẹ̀rẹ̀ èwo Muhammadu pé fún èyí nígbà tí Muhammadu mú kúrò níwà so yọ culture sọ̀tọ̀ yọ ẹ̀sìn sọ̀tọ̀ ni àwọn dẹ̀dẹ̀ tó líkì máa fọ̀n já àwọn pípù yìí dẹ̀rẹ̀ yìí àwọn ará Ọ̀yọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ìlọrin àwọn míì wá láti Ọ̀yọ́ tí wọ́n jẹ́ ará Ọ̀yọ́ irú bàbá wa Sheikh Adam Abdullahi lórí ará Ọ̀yọ́ ni wọ́n nísàlẹ̀ Gàmbàrí. ẹ ń gbọ́ ọlọ́pọ̀lọpọ̀ àwọn tó tún ṣe kínní ẹ̀fẹ̀ dìvẹ́ǹdì lọ ni ọlọ́pọ̀lọpọ̀ àwọn tó ṣe kínní pé ọ̀pọ̀lọpọ̀ wọn ará Ọ̀yọ́ ni wọ́n ó ti fẹ́ máa trace history fún wa nù Àfọ̀njá fúnra rẹ̀ torí ṣe bá Àfọ̀njá ló tẹ̀ lọ ni ọmọ bó l'Àfọ̀njá ọmọ bó l'Àfọ̀njá gbogbo wa Yorùbá lọ́ọ̀lì sọ́ọ̀sì kan tá a ti wá wọ́n láwọn àwọn aráàlú ló wá gbéra nílùú tiwọn ní wọ́n bá yín celebrate wọ́n wá celebrate ọdún lẹ́gbẹ̀ẹ́ palace tí ó sì fẹ́ mọ tọ́bọ̀tàn lójú gbogbo àwọn ọmọ Yorùbá yóò níbi kan tẹ́lẹ̀ ti wá yóò níbi kan tí lágbájá ti wá gbogbo wa tààlà níbi tá a ti wá kèsì wá sí ìwòlóṣèlú ẹ̀mọ́ sọ fún wa pé àwọn ará Ọ̀yọ́ ni àwọn ará Ọ̀yọ́ tí ìtàn tí bàbá rẹ̀ ó mọ̀ tó fẹ́ mọ tọ́bọ̀ yìí lójú yìí ìtàn àtàyè Àfọ̀njá fún rẹ̀ ìtàn àtàyè Àfọ̀njá fún rẹ̀ ṣé bí àdéhùn kára fún gbayẹ nípa Àfọ̀njá tó wá tẹ̀bẹ̀ yẹn ṣé bá tọ̀yọ̀ l'Àfọ̀njá náà ti wá so tó wáyé pé family Àfọ̀njá ni alright bọ̀kọ́ àwọn ọmọ ará Ọ̀yọ́ ni ará abó ni wọ́ ọmọ tápà lè ń pe àbínú pé ni ọ́ wọn náà sọ lé bàbá rẹ̀ wọ́n sọ bí tí wọn náà ti wá so àwọn ará Ìlọrin ló ń ṣe ìṣẹ̀ṣe wọn lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí tẹ́sí rí yẹn kan ṣe sí ipa ará Ọ̀yọ́ nìyẹn o kò tó fẹ́ mọ́ dàtàrú fún rẹ ni tó tí wọ́n bá bèèrè lọ́wọ́ bàbá tiẹ̀ náà yóò níbi tí ìran tiẹ̀ náà ti wá tápà bí nǹkan ìran tiẹ̀ náà ti wá bó ti wá ẹ mọ́ dàtàrú fún wa àwọn ará Ọ̀yọ́ ni ṣé tí wọ́n sọ fún wa pé mi sọmọ lọ ni how many years táwọn bàbá wọn tí wọ́n ti tẹ̀ lọ́ni dó báyìí ṣe mọ́ pàtàkì fún ará Ọ̀yọ́ ni ọ̀dà yín Álímì tó wá láti ilẹ̀ Fúlàní tó wá sí Ìlọrin tó wá pàtàkì tẹ̀ láti jogún Álímì nǹkan ará abọ́lá Álímì òpònú kò sí làkàyà kan lórí ẹ̀. Gàmbàrí ará tákàlà wa táwa ti wá bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn míì Fúlàní bẹ́ẹ̀ lọ
so ọdún tó máa ń ṣe yẹn wọ́n ń ṣe láti fi rán. Yorùbá ló tẹ Ìlọrin ẹ̀yin yòókù wá bá wọn bẹ̀ ni Àfọ̀njá ló tẹ ẹ̀yin yòókù wá bá wọn bẹ̀ ni so táwọn sọ pé the first son the first ọmọ ẹ̀ẹ́dẹ́gbẹ́jẹ́ tó jẹ́ ọmọ Ìlọrin Àfọ̀njá ni àwọn náà ló dẹ̀ fún bẹ́ẹ̀ lórúkọ ipe ibi tí wọ́n ti mọ́ pọ́n àdá tí wọ́n ti mọ́ lọ irin náà fún bẹ́ẹ̀ ní Ìlọrin mọ́tò ọbọ̀tàn tó bá ti mọ̀ lójú. so ọdún tó máa ń ṣe yẹn wọ́n ń ṣe láti fi rántí àwọn fọ́fọ́fọ́fàdà sí wọn gbogbo ibi tí wọ́n ti ń ṣọdún yẹn àwọn sáìdì ará Ìdí Àpẹ tí wọ́n jẹ́ Yorùbá pọ́nbélé tí wọ́n wá láti Ọ̀yọ́ sóyè yín so kì í ṣe pé bóyá wọ́n ń gbégún àbí wọ́n ń ṣe orò rárá wọn ò tó bẹ́ẹ̀ wọ́n ń ṣe ọdún ìrántí àwọn bàbá wọn ni irú àwa náà sìn à ń ṣe ọdún dóbà nílọrin gbogbo iná mọ̀ so ọdún dóbà tá à ń ṣe yẹn kò kí ń ṣẹ̀sìn ìṣẹ̀ṣe ní kọ́tọ̀ ni ojúde ọba tí wọ́n ṣe níjẹ̀bú kì í ṣẹ̀sìn ìṣe kọ́tọ̀ so kọ́tọ̀ ni so ó yàtọ̀ sí pé wọ́n ń gbé ogun àbí wọ́n bó ṣá so bó ṣe rí nìyẹn so ẹ má gbàgbé. òde ti fẹ́ polówó ọjà tí ẹ̀gbọ́n tó sọ ó ní bẹ̀ yẹn ó ní Ìdí Àpẹ ó ní kèsì Ìlọrin ọ̀dẹ̀ ní ẹ inú Ìlọrin níbi tá a wá yìí táwọn Central Mosque ó ní kèsì inú Ìlọrin ọ̀dẹ̀ ó ní ẹ̀sìn ọdún tán ṣe ẹ wọ́n fi rántí àwọn babaláwa wọn ni wọ́n fi rántí ẹbọ nǹkan kí la fi rántí táwọn pa à ń bógun à ń bóṣù síbáwọn babaláwa bàbá wa ni à ń bọ Ṣàngó à ń bọ Ọ̀ṣun síbáwọn bàbá ńlá bàbá àwọn yà lálá wa ni so kò sígbà sí fẹ́ differentiate ipe afẹ́sí culture yàtọ̀ kí afẹ́ ṣẹbọ ẹbọ náà ni àwọn èèyàn gbé kòkò àgbo kòkò Ọ̀ṣun lórí wọ́n ń kọrin òòṣà ó sọ pé ìyẹn culture ni kì í ṣẹ̀sìn ọdún dọ́bà tẹ́yìn náà sọ culture ni ọdún dọ́bà tẹ́yìn náà kì í ṣẹ̀sìn culture wo ń dọ́bà àwòrán tẹ́ ń ṣe ọdún àwọn Fúlàní culture ni kì í ṣẹ̀sìn ẹ mọ̀ separate ẹ̀ ó ti wá sọ̀rọ̀ lẹ́nu ó ní irú ojúde ọba tán sọ ní ìsìn náà irú ojúde ọba yẹn culture ni kì í ṣẹ̀sìn sáwọn ní o bá wọn pín culture àtẹ̀sìn papọ̀ culture wọn àtẹ̀sìn wọn sẹ́ni kó bá wọn separate ẹ̀ ó tiẹ̀ sọ̀rọ̀ òfin mọ́ lu yín ó tún ta lọ sójú ojúde ọba tí ìran bàbá rẹ̀ ò mọ́ ń pa ẹ̀ ẹni pọ́n sójú ọba oúnjẹ wọn èyí náà wà lọ gbé kinní kan jáde ẹni dọ́bà ẹ̀yìn sójú ọba àwa ń ṣe dọ́bà bẹ́ẹ̀ bá ti sójú ọba ẹ̀já òun máa ṣe dọ́bà àwọn ọ̀dẹ̀ kò sọ́pọ̀lọ́ wọn kan fún wọn wọ́n ti pàtàn fún wọn ìtàn sì ní ìtàn bí wọ́n ti máa dáàbò bò lọ́ni ní gbogbo wọn fẹ́ ṣe. tẹ́ bá rántí àwọn ọmọkùnrin tí wọ́n lọ síwájú Gbádébọ̀ tí wọ́n sọ wípé òòṣà wà lọ́rin òkè táwọn bọ́ lọ́rin màá pè àwọn fídíò àwọn ọmọkùnrin o káfẹ́ yóò kásẹ̀ ńlẹ̀ wọ́n ti padà lọ mọ́ àwọn ọmọkùnrin o wọ́n ti padà lọ bá wọn wọ́n ti dúkòkò mọ́ wọn gbogbo ọ̀rọ̀ táwọn ọmọkùnrin yẹn wá sọ pátá wọn wá ní wọn kó jẹ àwọn ògo lọ́rin ti lọ bá wọn wọ́n ní gbogbo ọ̀rọ̀ yẹn kí wọ́n kó jẹ. ẹ̀dọ̀ ṣé àwọn ọmọ tẹ́ kọ́ lọ bá in the first video tán bá yín lágídí pé irọ́ tẹ́ni ẹ kó wọn táwọn náà kó lọ́ọ̀yà tẹ́yọ tó síra yín lójú ẹ wá lọ bá wọn ẹ wá lọ scope wọn ẹ wá kàn tí wọ́n mọ̀ sọ ẹ wá kọ́lẹ̀ ẹni tí wọ́n fẹ́ ẹni táyìn fẹ́ kún ó sọ ni wọ́n ń sọ nínú àwọn fídíò wa tó ti lọ táwọn ọmọ ẹ ti kọ́kọ́ wá tẹ́tẹ́ kọ́ bára yín fà àwọn táwọn yẹn fẹ́ gbọ́ nìyẹn ibẹ̀ ló tọrọ ti jáde ṣùgbọ́n táwọn ọmọ ẹ padà wá sí nísìn kò sóò tọrọ mọ́ ẹ já gbọ́ fídíò arákùnrin náà àti gbọ́n tó kọ́ sọ síwájú nígbà tó lọ bá wọn fà pé sẹ́yìn lọ sí Ògbómọ̀ṣọ́ níwájú Gbádébọ̀ èyí tó wá padà sọ nìyẹn kẹ́yìn náà wá compare ẹni tán sọ ní ìsìn àti tán sọ síwájú gbogbo ẹ̀yìn olùfẹ́ ojú ní tìyìn. wọ́n ti dápọ̀ díẹ̀ nu tó wà ń lọrin sá dárúkọ sa mẹ́ta tó ń bọ̀ lọrin. wọ́n máa ń ṣe orò ọdún ìjẹsù àmọ́ ti wọ́n. ọdún kò kàn. náà nítorí ọmọ ni ẹ tó kíráàkì ó kò kàn ta ló wá láti lọrin tó tún fi kan kún wọn máa bọ̀ ń tiẹ̀ dàrí náà àfáà mọ̀ pé wọ́n máa bọ́ sáré wọn náà dó bá wọn ìwọ fi mẹ́ta kún bàbá tó fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ìwọ ẹlẹ́wù dúdú yẹn ẹ fi mẹ́ta kún inú tí wọ́n máa ń ṣe lọrin tó tápẹ́ sìn tẹ́ ẹ máa ṣàlàyé fún wa
ó ní pé àwọn tó já obìnrin. gbogbo àwọn sàkúsà tí wọ́n máa ń sànkọ́ ẹ̀ mà ẹ̀yin ò gbé lọ́rin. àdúrà wọ́n máa ń gbé mi lọ́dọ̀ àbá. lọ́ba àwọn tutọ́ sí i lẹ́yìn rẹ̀. wọ́n sì máa ń àwọn èèyàn wọ́n a ní. ẹ má parọ́ mọ́ wọn o ẹ má parọ́ mọ́ wọn o gbogbo lọ́rin gbọ́ yín báyìí o. a ní sóbì a ní òkè kẹfẹ́ tó lókè sóbì. wọ́n máa lọ bọ́ ok wọ́n máa kí i pé sóbì mọ̀ ń kọjá lọ o. ok ẹ fi kan kún un. ìkẹta. ẹ má parọ́ mọ́ wọn o. òun ni pé àwọn èèyàn wọ́n máa ń jupa jùsẹ̀ fún àwọn tó jẹ́ àwọn àpá. lọ́nà wo. wọ́n fi jupa jùsẹ̀ fún wọn ni pé wọ́n gbé àṣẹ àpá lórí. bọ́bá fẹ́lẹ́ wo àfáà ló lè ṣe mí. bẹ́ẹ̀ni ọ̀bẹ náà ló wá tako. ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bàbá ẹ fún wọn lẹ́bùn márùn-ún.